irú àlẹ́ àgàn wo ni tiẹ̀ tó ń dárúkọ mi pọ̀nyẹ̀pọ̀nyẹ̀ pé alágbára mi àgbà òpònú kò ní dáa fún ọ. ètò burú jù nígbà tó pé ọ̀nà kan náà wọ́n rìn wọ́n ń pè kan ní alágbára omi àgbàlagbà òpònú kan báyìí àgbàlagbà òpònú tí ọmọ tí ń ṣe ìṣúkú mi lọ́wọ́ lórí ètò ìtúnpè lágbára àgbàlagbà ìrora mi tí ọmọ nǹkan kan nígbà tó pé lánàá tiẹ̀ náà nù. ìwọ làgbà òpònú èmi yẹn sàgbà òpònú ìwọ làgbà òpònú àlẹ́ àgàn ṣé mo mẹ́rí who are you àjọ wà nú ayé yìí ni àátìjọ máa ṣe ayé yìí ni tó ti yé ẹnìkan ò lè lé ẹnìkan láyé àájọ máa ṣe ayé yìí ni ẹ ń tanra yín jẹ orí yín ti dàrú. nílùú Ìlọrin ìlú Ìlọrin tẹ́lẹ̀ wà yẹn èmi náà wà ń bẹ Ìlọrin tẹ́lẹ̀ wà yẹn mo wà ń bẹ ṣùgbọ́n Èkó là wà local champion ní ẹyà máa ṣàlẹ́ àgàn òṣì níbi tẹ́wà ṣé ládàbí yọ lára wọ yìí tó ń la gbogbo ẹnu tó fi ń sọ̀rọ̀ ẹjọ́ sáwọn èèyàn gbọ́ kínní dáadáa sá tó ń mú gbẹnu tó ń la tó fi ń sọ̀rọ̀ àkídà òfin yín tẹ̀ ń gbé kiri ẹ̀yà gbé mọ ní Ìlọrin tẹ̀ ń ṣe o kẹ́ kó ṣe yín dànù èmi ò sínú ẹni tó lè má fi yọnu o tó ti yẹ so ìwọ làgbà òpònú èmi yẹn sàgbà òpònú ìwọ làgbà òpònú mò ń ṣe prógámù ní Gèrè FM ní gbogbo Ramadan mò ń ṣe ní Amúní FM àwọn onílàkàrí ń gbọ́ mi yé dáadáa ìwọ lórí rẹ ò pé orí ẹ ò pé ìwọ àti jàbàtà ní ìkankan náà wọ́n ń wo ìláwò sunkún òun wo rẹ láwò rẹ́rìn so èèyàn ní ẹlọ́dọ̀ àwọn òmùgọ̀ tó ti yẹ àwọn tó ń fẹ́ tiwa ń fẹ́ tiwa àwọn tó ń gbọ́ tiwa wọ́n ń gbọ́ tiwa so torí ẹ̀ àlẹ́ àgàn lọ sọ ara ẹ̀ anybody tó bá ṣòṣì yóò gbọ́run ara ẹ̀ orí yín ti dàrú kí ló ṣe ẹni nǹkan mi tẹ́ fẹ́ gbà ni ẹni nǹkan mi tẹ́ fẹ́ gbà ẹ̀yin lẹ fẹ́ dájọ́ ni so ẹ ní gbọ́ góòlẹ́gbọ́ ẹ̀ ní gbọ́kọ̀ ládùúgbò àwọn ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ kí ló dé pàmò sábàdàlẹ̀ àkìlà jọlàlà nílẹ̀ tó fẹ́ gbọ́ lẹ́yìn òdodo orí yín dàrú ni kí ló fi yàtọ̀ sí jàbàtà you bloody fool gbogbo ọmọ kékeré ló bá jáde sáìsì ẹ̀ á yàn sáìsì ẹ̀ tí orí yín ti dàrú kí ló ń ṣe yín ẹ̀yin nìkan lè fẹ́ wà láyé ni ẹ dákun sáwọn èso ń kílẹ̀ àjàre lórí net ẹ̀yin nìkan lè fẹ́ wà láyé ni àdèmọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀mọ̀ ṣùṣì rádaràda kálukú ò mọ̀ sáyé náà ni kódà tó sẹ́ẹ̀mẹ́rin làbà ṣe prógámù lóòjọ́ á ṣe YouTube á kún social media á kún kí ló ń ṣe ẹ lọ ní stekọ́mọ̀ ẹ dúró déédéé gbogbo rádaràda tẹ̀ ń ṣe yìí ayé ti kú òbẹ́ àwọn àkídà òfò àkídà burúkú àkídà pé àwa nìkan ni níbo ayé ń lọ kálukú ń sayé kálukú sì mọ sayé ẹ̀ so Ọlọ́run ó ṣàánú wa mo kàn fẹ́ fún àlẹ́ àgàn lésì mo mọ̀ pé you are nothing tó bá ọba jẹ́ pòfẹ́sọ̀ ó jẹ́ láàyè ẹ̀ ó jẹ́ nílọrin ẹ rí i pé mo sọ́njú ó ní pé kò sí lè kéwú tí ò sí àwọn ọmọ àlè àwọn wèrè kò sí lè kéwú náà ọ̀gbọ́n ni irú àlẹ́ àgàn wo ni tiẹ̀ tó ń dárúkọ mi pọ̀nyẹ̀pọ̀nyẹ̀ pé alágbára mi àgbà òpònú kò ní dáa fún ọ àwọn tá a lò pònú lórí kíni bọ́rọ̀ bá ṣẹlẹ̀ àgbọ́yé kálukú aṣọ àgbọ́yé kálukú lórí ẹ̀ wàá fi làákàrí wàá jẹ́ kórìí ẹ pé ni ẹ fọ̀rọ̀ àwọn ọmọ yín tó ń ṣèbàjẹ́ tó ń de àwọn tó ń dèèyàn àwọn oníṣírù ẹ fi ilẹ̀ ẹ mọ̀ tafà ẹ fẹ́ sórí ibú ni àdìtẹ̀ ẹ bó lè wí ẹ níbi tó ló ń gbé sí òdà ṣé nǹkan rẹ ni kí ẹ máa ṣe sírù kí ẹ máa sa nǹkan sí kí ẹ máa sórí ibú mo ní tí ẹ bá rí nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ẹ má máa sáré kọ̀ndẹ́mù gbogbo nǹkan tó tálè ẹ wo ohun tó bá dáa ẹ ṣàṣẹ̀gbẹ́ kan ẹ kọ̀ndẹ́mù tí ò dáa pé eléyìí lè jẹ́ wòsàn ṣùgbọ́n kì í ṣe Islam ẹ sọ lọ́dọ̀ tí bí pé kẹ́kọ̀ọ́ máa rọ́ọ̀gì gbogbo nǹkan tó tálè ẹni tí wọ́n tọ́jú tó gbádùn sẹ́fẹ́ kó kú ni abẹ́sẹ̀ yóò lórí ibú báyìí gbogbo tá a wá sọ ń jọ sí nígbà ayé Ganu ṣé kò padà ṣẹlẹ̀ a ní kẹ́ni ẹ̀ dìde kókó olóde àìkú olóde rẹ̀ kó má fi Islam múlẹ̀ ṣé kò padà fi Islam múlẹ̀ ojú tì í ẹ̀yin olórí ibú wọ̀nyí sójú ìwà tì í a máa sọ̀rọ̀ fún yín ẹ máa sòṣì bíi pé ẹ̀yin nìkan lẹ́gbọ́n ṣó padà fi Islam múlẹ̀ àbí fi Islam múlẹ̀
tó ṣe ṣẹlẹ̀ àbí ò ṣe ṣẹlẹ̀ mo ní tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àtúnṣe ni ẹ wá ọmọ tó ń ṣe kíní àfáà tó ń ṣe kíní tó ń ṣe mọ̀ríkà sí ni ẹ pé mọ́ra ẹ lálóye tí ò bá gbà kódà ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àṣọ pé tóbìnrin bá ń ṣe kíní kan fáìsù hù náà ẹ kọ́ ṣe wáàsí fún un tí ò bá gbà wájú ìhù náà fi lè mọ̀ dọ́ọ̀jì ẹnu ẹ lódì báyìí àtàánà kùn tó bá tẹ̀lé bàlákà gbogbo náà lé lọ sẹ̀bìlà ẹ má wà wàhálà ṣé mo mọ kí wọ́n ti ń tẹ ń porúkọ kàràmbà nìyẹn àlẹ́ àgàn mo mẹ́rí ni ṣé ìgbà àti ẹ̀jẹ̀ kan gbá ni àbúrò ẹ̀ ò dáa ni tó ń pera ẹ lágbá òpònú níjọ́ tí n bá tún gbọ́ rubbish orí ẹ̀ ò dáa kí ló ń ṣe iná ọlọ́run ṣàánú fún wa lórí tó ń jẹ́ kí n sọ̀rọ̀ ni pé àwọn ẹlòmíì tí wọ́n bá wo YouTube àbákàkì wọ́n máa rí oríṣiríṣi wọ́n máa rò pé kí ló ṣẹlẹ̀ kí ni bàbá yìí ṣe báyìí kí ló ṣẹlẹ̀ báyìí èmi ò láburú kan tí mo ṣe o àlàyé ọ̀rọ̀ ni mo ṣe o ó ti ní tó ń ṣe wọ́n tẹ́lẹ̀ o wọ́n ti ní lára tí ń dà láàmú tẹ́lẹ̀ so olóògùn yìí ni ẹ sọ fún pé ìṣẹ̀dá ìsìláàmù kò fara mọ́ ká máa lo oògùn ká máa sàárẹ̀ èèyàn ká máa lo àdó alẹ́ àgàn ó ti di wáàsí mélòó tó ń ṣe ó ti di láàárọ̀ wáàsí mélòó tó ń ṣe fún sáírù tí ń dèèyàn tó wá ń pèrè ẹ lágbá òpònú ẹ̀yin onírànú burúkú wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.